Hello. Ẹ̀yin èèyàn mi, a máa kú sí mi o. A ò ní fi ilé ìṣàṣemọ́. Agbára Kristi Jésù Olúwa wa. Amen. Ǹjẹ́ ẹ ti gbọ́? Wọ́n ní kábíyèsí ó ti ní kí gbogbo àwọn olórí yẹn kó máa palẹ̀ mọ́. Wọ́n ní gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sá eré àsápajúdé pé láàárọ̀ yìí gbogbo wọn ti ń sá kolobákolobà. Wọ́n ti sá dé ṣọ́ọ̀ṣì. Wọ́n ní Mariam sá dé ṣọ́ọ̀ṣì Naomi. Tóbilọ́ba náà sá lọ sí ṣọ́ọ̀ṣì Naomi. Wọ́n ní káwọn lọ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ ni, wọ́n ní pàápàá jùlọ. Wọ́n náà méjì péré, Tóbi àti Mariam náà rí ní ṣọ́ọ̀ṣì Naomi. Láàárọ̀ yìí, a ní ṣàárọ̀ yìí ni, because nǹkan tí mo gbọ́ ni. Because nígbà tó ń sọ pé Naomi ti dìde pọ́n, ó lára àwọn ti yá. Ó pe kábíyèsí, ó fẹ́ inform kábíyèsí pé Ọlọ́run ti ṣẹ́gun fóun. Ọlọ́run ti ṣẹ́gun fóun. Torí ìyá kábíyèsí wá bá wọn lójú àlá. Ó sọ kìkì ọ̀rọ̀ kan fóun. Ó dẹ̀ bá àwọn màsáàjì ara àwọn lójú àlá. Ó bá àwọn ṣe gbogbo ẹ̀ lójú àlá. Pára àwọn ti yá o, ara àwọn ti yá o. Àárọ̀ yìí la gbọ́ pé àwọn information carrier wọ́n ti mọ̀ pé Naomi máa lọ sí church ni. Ó yà mí lẹ́nu. Torí bó ṣe máa yà yín náà lẹ́nu nìyẹn pé àìtí sọ fún mi pé wọ́n ti discharge. Ó ti di pé miracle ti ṣẹlẹ̀ ṣá láàárín ibẹ̀ yẹn. Ara Naomi ti yá. Kàṣá kà mọ̀ pé Ọlọ́run ti ṣàgbàkóso. Ó yà wọn kan tí fẹ́ sọ fún wa pé Ọlọ́run ti ṣe ìyanu. Torí bọ́lọ́run ṣe máa ń ṣiṣẹ́ ẹ̀ nìyẹn. Wọ́n ní wọ́n lọ bá Naomi ní ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí. Pé wọ́n jí débẹ̀ ni o. Pé wọ́n jí dé ṣọ́ọ̀ṣì. Àgàgà Mariam. Pé kí Queen Naomi kó gbà òun, kó jọ nínú àánú Ọlọ́run kó gbàdúrà fún òun. Wọ́n bá ní alàgbà tó wà níbẹ̀, ìyẹn alàgbà àjọ tó jẹ́ pé òun gangan àwọn àgbà ṣọ́ọ̀ṣì. Wọ́n ní kán tó irú àdúrà wo ni o fẹ́ kán gbàdúrà? Ìwọ ló ti repent. Irú repentance wo ni? Pé kó lọ tún òróró àti ọ̀dọ̀fin ẹ̀ fún pé bóyá ó ti repent lóòótọ́. Wọ́n ní ìyẹn ti yẹn nìyẹn. Èwo ni ti Tóbi ní pé Queen Naomi ló ní finance. Therefore, pé àwọn wá tọrọ ìdáríjì. Wọ́n náà ti lọ pe kábíyèsí o. Wọ́n pe kábíyèsí pé kábíyèsí kan táwọn rí ní ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí ni. Wọ́n ní kábíyèsí ní kí ni ìtumọ̀ yẹn. Wọ́n ní kíákíá pé kábíyèsí pé àwọn àgbà ní ààfin. Àwọn àgbà làwọn elders pé ẹ wá o. Lénìí ni kò ní dọ̀la. Àwọn people yìí ti ń bá wàhálà bọ̀. Oníbàárà wọn bó lè bọ̀. Ṣé ìtàn sọ pé táwọn gbọ́ pé wọ́n ì tí sọ bó ṣe fẹ́ deliberate ọ̀rọ̀ yìí. Tán sọ pé wọ́n yìí máa jókòó. Pé kíákíá ni kábíyèsí pé gbogbo àwọn àgbà yẹn pé nísinsìnyí kan bẹ̀rẹ̀ sí ní wọ́n fẹ́ ṣèpàdé. Kán lọ pé àwọn gbogbo elders tó wà ní kíní tán wà ń gbòòrò pé kí gbogbo wọn máa bọ̀. Àtàwọn tó wà láàfin àtàwọn tó sí láàfin. Wọ́n ṣà lọ pè wọ́n pé èní náà fẹ́ ṣe. Èní ni wọ́n máa sọ àsọyépọ̀ pé kì í ṣe wọn dẹ̀ ní kì í ṣọ̀la mọ́, wọn dẹ̀ ní proscalate ẹ̀ mọ́. Bóyá àwọn yìí máa jókòó pé kò sáyè yẹn. Pé kíákíá náà ti bẹ̀rẹ̀. Náà ni wọ́n fẹ́ ṣe ìpàdé pé àwọn ọmọbìnrin pé wọ́n ti fẹ́ take nǹkan kọjá agbára ara wọn. Pé kábíyèsí ti gbaná jẹ gan sìn. Pé kán mọ bó ṣe fẹ́ ṣe. Pé wọ́n yìí ń sọ bó ṣe fẹ́ ṣe ti Tóbilọ́ba. Wọ́n ní information dé bá wọn pé Tóbilọ́ba ti propose láti lọ ṣe wedding pẹ̀lú boyfriend mi. Pé kí tún ṣe ẹni tó bímọ fún un. Torí wọ́n sọ pé ọkùnrin méjì ni Tóbi bímọ fún. Wọ́n ló ti bímọ obìnrin méjì. Síta kó tiẹ̀ tó lálàá pé òun fẹ́ wá sọ́dọ̀ kábíyèsí. Wọ́n dẹ̀ ní kì í ṣe ọkùnrin kan náà ló bí àwọn ọmọ méjì yẹn fún, pé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀. Abájọ náà tán fi sọ pé kò lọ́kọ. Pé kò lọ́kọ rí. Àṣé ó kàn bímọ kiri ni. Kò sọ́kùnrin kan tó lè gbé sílé bó ṣe wà yẹn. Ǹjẹ́ òun náà kọ́ ni kábíyèsí tó tún responsible tó tún yẹ kó tún fara pamọ́ sọ́dọ̀ kábíyèsí. Ẹ tún wo bó tún ṣe lọ ṣàṣìṣe ńbẹ̀.
tán tún ti rí àṣírí ẹ̀. Kí ló tiẹ̀ ń ṣe ọmọbìnrin yẹn náà? Ṣé wọ́n fi ṣé ni? Ṣé nítorí pé ó fine àbí nítorí pé ó ga? Ṣé òun nìkan ló fine? Ṣé ó fine tó Queen Naomi tára ẹ̀ balẹ̀? Although Queen Naomi, Ọlọ́run ló dá Queen Naomi. Ọlọ́run dìde yan tiẹ̀ fún lọ́tọ̀. Áńgẹ́lì ni Queen Naomi. Bí kábíyèsí ṣe rí fẹ́ ìyanu ni. Torí ẹ̀ ni kábíyèsí ṣe rí. Àforí àfọ̀rọ̀ wọn ò ní fi ọmọ yẹn lọ́rùn lẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ló rí. Wọ́n ló fẹ́ fọkọ. Wọ́n ní Tóbi ló fẹ́ fẹ́ ọkọ. Ó fẹ́ ṣe. Wọ́n ní kábíyèsí ò tiẹ̀ tí sọ sí pé bẹ̀tẹ̀ àwọn yìí gbọ́ fẹ́rẹ̀. Ló tún lọ bá Queen Naomi. Ṣé ó ní nǹkan míì tó fẹ́ lọ ṣe ní ṣọ́ọ̀ṣì Naomi Ige? Ṣé kìí ṣe pé wọ́n fẹ́ tún harm ọmọ yẹn? Eléyìí pé wọ́n ní Naomi gan tiẹ̀ ti sọ pé this time around o tóun wà yìí o pé tó bá ń lọ níwájú security wà ńbẹ̀, tó bá wà lẹ́yìn security àti spiritual security àti physical spiritual àbí physical security pé gbogbo ẹ̀ lòun ní. Gbogbo ẹ̀ ẹ̀rù bọmọ Ọlọ́run. Kò sí nǹkan tó fẹ́ ṣe fún ọmọ Ọlọ́run tó tún máa pa lára. Wọ́n ní nǹkan tí Naomi sọ nìyẹn. Now wọ́n ní kábíyèsí wá pé gbogbo àwọn àgbà bóyá èní ni kò ní dọ̀la pé wọ́n ṣe máa sweep àwọn people yìí kíákíá kúrò láàfin ni lórí Èkó. So gbogbo information tá a fẹ́ máa gbọ́ sí ni pé bí àwọn olórí ṣe fẹ́ kúrò ní ààfin, bó ṣe fẹ́ kúrò láàfin lọ́wọ́ báyìí torí eléyìí lágbára, eléyìí pọ̀ jù, kò tí ì yé wa. Eléyìí ti pọ̀ jù náà. Kí ni wọ́n ń wá? Torí àárírú eléyìí rí o. Ṣé wọ́n ní Naomi sọ pé kò sí nǹkan tó ń tún fẹ́, kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilé ò gbà. So wọ́n fẹ́ máa lọ síwájú Naomi, kí Naomi ṣe kíni, kí Naomi tún gbàdúrà fún wọn. Ṣé mọ̀ pé irú ẹ̀dá Naomi yẹn ó ṣọ̀wọ́n o. Torí ẹ̀ náà ṣe ní áńgẹ́lì ni o. Áńgẹ́lì lọmọbìnrin yẹn o. Tó máa tún wá, kò tí ṣe pé ó máa fi fọ́ọ̀sì sọ fún wọn bóyá ẹ bá wa lé àwọn eléyìí kúrò síta. No. Ó tún máa sọ pé òun máa gbàdúrà fún wọn torí iṣẹ́ tó ń gbà ni. Jésù gbà ni. Ẹ̀mí Jésù ló wà lára ẹ̀. Nǹkan tí Jésù ṣe nílẹ̀ ayé yìí ni. Títí tó ràn wá láṣẹ. Ó bá mi pé ìwé tí Jésù fi wá sáyé ó yàtọ̀ sí bí ìwé tí Naomi fi wá sáyé. Bẹ̀tì Jésù náà sọ, ó ní ẹni tó bá gba òun gbọ́ kó máa ṣe iṣẹ́ ìyanu tó òun ṣe. Pọ́ńtọ̀ máa ṣe ju bóun ṣe ṣe lọ. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká máa retí àwọn èsì ayọ̀ tá a tún máa gbọ́. A ti gbọ́ o. A ti gbọ́ àtúbọ̀ máa gbé sí àyè sí ayọ̀ ló kù wá kù táwọn máa gbọ́. Ní gbọ́rọ̀ ìbànújẹ́ mọ́. Agbára Jésù Olúwa wa. Agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ni. Ṣé tún rírú ẹ̀gbọ́n káwọn ṣé wọ́n tiẹ̀ ní tìjú láyé wọn? Àbí oògùn tó ń ṣe káàkiri yẹn òun ló gba gbogbo ìtìjú. Conscience wọn ti tán, ó ti pòórá mọ́ wọn lára. Ó ti pòórá mọ́ wọn lórí. Wọn tiẹ̀ wá mọ̀, wọn mọ ọ̀tún yàtọ̀ sósì mọ́. Wọ́n kàn ṣe ìbàjẹ́ lọ torí ẹ̀ ni wọ́n ṣe ń continue. Tó ń ṣe conscience wọn ò ṣiṣẹ́ mọ́. Memory wọn ti lost. Ẹ̀yin èèyàn mi, ẹ tún máa gbọ́ àwọn tó tún fantastic ju eléyìí. Ẹ jẹ́ ká tún lọ gbọ́ àṣírí wọn. A tún gbé wá fún yín. A tún update ẹ̀ sí yín lórúkọ Jésù. Ẹ bá mi share, ẹ bá mi like. Kẹ́ dá mi subscribe. Bẹ́ẹ̀ ni, ọwọ́ tẹ fi ń ṣe yẹn. Rere lẹ́fẹ̀ẹ́, ẹ máa fọwọ́ yẹn ṣe nǹkan rẹ̀. Lágbára Kristi. Jésù Olúwa wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.